ajíwárí ẹ má mú tí wà kan lórí gbogbo ẹ̀ ló tún gbà ní Tùgbà FM 100.9 ó kálí kákó ọmọ alájẹ ni wá Tùgbà tí ò dábùlà ọ̀pọ̀ wà lẹ́wọ̀ tì bọ̀. ẹ má mú tí wà kan lórí gbogbo. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín ètò ọlọ́run ọba lójú pópó lórí kan ní Tùgbà 100.9 FM níbi tí ẹ̀fíìsì tó yẹ bẹ́ẹ̀ tó kẹ̀tẹ̀ fèsì Tèmítọ́pọ̀ àdó ló kọ́ tèmi mi sá Jawonsi mo ti dé náà lòun ní bí ìṣe mi lójú pópó à ń bẹ tuntun kalẹ̀ fàkẹ́rọ̀kọ̀ à ń bẹ tó wà ká ṣe bẹ́ẹ̀ ká máa jára wá sí lọ́mọ onírẹ̀gẹ̀dẹ̀ fẹ́ẹ́ ó kẹ́nà kí ló ń ṣẹlẹ̀ lọ́nà Ìbàdàn bá a ṣe jọ ń sọ̀rọ̀ yìí Lagos Ìbàdàn expressway ṣé báyìí jọ sọ́tẹ́lẹ̀ náà lórí àbí kò rí bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ní Lagos Abẹ́òkúta expressway gbogbo àwọn ìyànà pàjá ṣé ìyànà pàjá tó ti já gerege àbí ò já gerege kí ló ń ṣẹlẹ̀ ní gbogbo sìmẹ́ǹtì Ìkẹjà lọ́ǹgì bóò ni ẹ̀yìn tẹ́ ń bọ̀ láti ọ̀nà Ṣàngó bóò lẹ́ ṣe rìn láti ọgbà ayọ̀ láàárọ̀ yìí wá sí abẹ́ afárá Ṣàngó wá sí tógèètì gbogbo kọ́lá alákòókò àjẹ́ nǹkan kan bóò lẹ́ ṣe rìn láàárọ̀ yìí ẹ pè kẹjà wá sí lápá tibẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ní Ìkòròdú ròdù ẹ̀yìn tí a tẹ́ wà ń bẹ̀ ẹ káàárọ̀ lápá tibẹ̀ bóò lẹ́ ṣe rìn láti Ṣàgámù wá sí Ìkòròdú láàárọ̀ yìí bóò lẹ́ ṣe rìn láti Ìjẹ̀bú Òde láti Ọ̀rẹ̀dẹ̀ Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú Òde tẹ́fi dé Ṣàgám sí interchange láti bẹ̀ tẹ́fi dé lu Abẹ́òkúta gbogbo kútọ̀ láàárọ̀ yìí gbogbo wékòrò bó lẹ ṣe rí lọ sí bẹ́ṣẹ̀ láàárọ̀ ìṣojà gerege bó lẹ ṣe gbàdé Ifọ̀ láàárọ̀ ẹ̀yìn tẹ́ ń bọ́ láti mọ̀ wí ọ̀fadà gbogbo ọ̀nà ọ̀fadà lọ́hùn bó lẹ ṣe rí láti Owódé Ẹ̀gbá láàárọ̀ yìí tẹ́fi dé ìlú Mùwé ṣojà gerege àbí òjà gerege àsìkò yìí tó báyìí kẹ́ ẹ máa pè wá kẹ́ ẹ máa sọ fún wa ibi tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó ṣe bẹ́ẹ̀ tó wà lójú pópó láàárọ̀ yìí. ẹ̀yin sọ̀mọ́rí onímọ̀tò. kí ló ń ṣẹlẹ̀ ní gbogbo ọ̀nà gẹ́dọ̀ ẹ̀ tẹ́ ń bọ̀ lọ́nà Badagry lọ́hùn tẹ́ fi dé igbó elérin òkòkò maiko bó lẹ ṣe rìn láàárọ̀ yìí sí trade fair sójà gerege wá sí abúlé àdó wá sí maitu gbogbo festaki sójà gerege lápá tibẹ̀ ẹ̀ ń ti ọ̀nà gẹ́dọ̀ sójà gerege wá sí ìṣẹ́rí wá sí ẹgbẹ́dá so lọ́lọ́mọdé gẹ́dẹ́ fèé bó lẹ ṣe gbà bó lẹ ṣe tọ́ ẹ̀ ń tẹ́ lọ sí orí afárá kẹta tọ́mílán bíríjì gerege tó lọ bó ṣe yẹ kó máa lọ àbí ò lọ bẹ́ẹ̀ bí ò bá lọ bẹ́ẹ̀ ẹ gbìyànjú ká ẹ pè wá ká ẹ sọ fún wa ibi tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó wà lójú pópó láàárọ̀ yìí ẹ káàárọ̀ bẹ́sà ó Mr. Jawonsi ló kọ́ tèmi ó kẹ́nà ọ̀hún ní nǹkan bí ìṣẹ́jú bíi márùn sẹ́yìn ni wọ́n pè mí ní Ìpọ̀nrí ẹ mọ̀ ẹ̀tẹ́ bá ń bọ̀ láti kọ̀sté sẹ́rí orí afárá Ìpọ̀nrí yẹn wọ́n ní ọkọ̀ táǹkà kan tó gbé dísù ó ṣe bẹ́ẹ̀ ó ti là mọ́lẹ̀ gbùù kò tí ju bí ìṣẹ́jú bíi márùn sẹ́yìn báyìí wọ́n ní àgbá epo dísù tí kọ̀ǹtínà yẹn tí ọkọ̀ kọ̀ǹtínà tó gbé yẹn wọ́n ló ti dálẹ̀ o wọ́n ní gbogbo ẹ̀ báyìí ló ti di tọrọ fọ́nkálé ó ti fọ́n káàkiri àdúgbò débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà gbé kẹ́ẹ̀gì náà gbé korobá náà lọ ń gbé dísù tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ láàárọ̀ yìí àfihàn rẹ̀ Ọlọ́run kó gbà wá àwa èèyàn ṣá ó kẹ́nà ẹ jẹ́ a máa gba ìpè àwọn ẹ̀ṣọ́ ojú gbogbo tó wà ń bẹ̀ a máa láǹfààní àti bá wọn sọ̀rọ̀ náà láàárọ̀ yìí lápá tibẹ̀ Mr. Àṣeṣe ẹ̀kú ojúmọ́ bó lọ́nà ìjú ìṣàgáfágbà wá sí ọgbà láàárọ̀ yìí bó ló ṣe rí ṣó ṣẹgẹ àbí ò ṣẹgẹ Mr. Sẹ̀sán bó lẹ ṣe rìn láti Àkútè láàárọ̀ yìí tẹ́fìdé Lagos Island ẹ̀ǹtí ní Ìkòròdú Mr. Muhyiddin bó lẹ ṣe gbà Mr. Musiliu bó lẹ ṣe gbà bàbá ìsàlẹ̀ Èkó níbo lẹ wà sójà gerege akíọ́mọ akin sójà gerege ní Ṣàgámù mẹ́ta ṣéǹjì gbogbo ẹ̀ náà ní ká pè wá Mr. Dada area kí ló ṣẹlẹ̀ lọ́nà Ìbàdàn ó kéènà Mr. Jacob láti Ìjẹ̀gùn sójà gerege gbogbo ọkọ̀ tó àbárànjẹ nǹkan sólọ́lọ́mọ onírẹ̀gẹ̀dẹ̀ fèé bẹ́ẹ̀ bó lẹ ṣe gbà déyànà sọlọ láàárọ̀ yìí sójà gerege ẹ̀mí lójú ṣe ti dé Àpápá abẹ́ ẹ̀ tí ì débẹ̀ ó kéènà Mr. Lẹ́kan kí ló ṣẹlẹ̀ ní Lẹ́kì lọ́hùn ẹgbẹ̀ẹ́jú ká ẹ pè wá láàárọ̀ yìí ká ẹ já wa sí 08056131009 08056131009 tàbí ká ẹ pè sórí 0036557047 0036557047 ká ẹ sọ fún wa ibi tẹ́ ẹ bá wà ní àárọ̀ yìí
lójú pópó ókè náà ẹ̀yìn tí a ní ìlú Ìkòròdú bó ló ṣe rí ẹ̀yìn tí a lógìjó Mr. Alaba bó ni gbogbo odóńgúnyán bó ló ṣe rí láàárọ̀ yìí àmúyindára ṣe wà ń bẹ̀ lójú pópó ẹgbẹ̀ẹ́dù kẹjá wa sí láàárọ̀ yìí bó ti ṣe ń lọ káàkiri àwọn ojú pópó wa ẹ̀yẹ ẹ̀ṣọ́ ojú pópó tẹ́ wà ní òjòdú bẹ́gà bó ló ṣe rí láàárọ̀ yìí ṣé ò sẹ́gẹ́ jù ṣé ò skẹ́ntẹ́ jù ṣé ò pitimo jù ṣé ò kẹtẹ̀fẹ̀ jù ẹ pé kẹsàn fún wa ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ máa ṣe mọ́ńbé ìṣẹ́jú kan péré ẹ̀ ló ẹ káàárọ̀ mbẹ́. wọ́n ní bá a bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ibikíbi tí wọ́n lè fara pamọ́ kọ́lá. ohun lóhun ẹ lọ́wọ́ ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. o ẹ lọ sà lásìmọ̀ rẹ̀ mú ẹ káàárọ̀ sà yẹ sà ẹ káàárọ̀. yẹ sà ẹ jọ̀ọ́ sà kí ló ń ṣẹlẹ̀ ní Ìpọ̀nrí. ní àlọ́kùn bíìsì àwọn àtúmọ̀bọ̀ láti Ìpọ̀nrí tí wọ́n fẹ́ sọ̀kalẹ̀ sí Afọ́gbọ̀ mọ́tò táàkà kan ó ti mọ́tò táàkà ní ṣùgbọ́n ti ṣubú ṣe é pé wọ́n á tún wọn lẹ̀ ní ṣubú ó ti ṣubú tí wọ́n bá wọn pa àwọn kìnnìkan bá sílẹ̀ tí wọ́n ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìyẹn gbogbo àwọn bá bọ̀ kọ́ máa bọ̀. ọ̀dà sà a gbọ́ ipò dàbí pé àwọn èèyàn fẹ́ lọ máa gbé epo yẹn. wọ́n ń gbọ́ gidi wọ́n ń gbọ́ gidi. bẹ́ẹ̀ni. Ọlọ́run kó gbà wá o Ọlọ́run kó gbà wá o. yes sir ẹ ṣe sà o àwọn ẹ̀ṣọ́ ojú pópó tí wọ́n wà ń bẹ̀ nìyẹn àwọn lásìmọ́tò wà ń bẹ̀ Ọlọ́run á fún yín ṣe ẹjọ́ báyìí ti ọ̀nà tó máa gbé gbà láti lè palẹ̀ táǹkà ẹ̀ mọ́kúrò mẹ́ ẹ̀ ló ẹ̀ káàárọ̀. ẹ kú ojúmọ́ sà. ẹ káàárọ̀ bàbá sàlẹ̀ kó. ojúmọ́ rẹ nìyẹn sà kí ló ṣe ẹ̀ ní kò dúró sà. láàárọ̀ ó wà òkè dáadáa bẹ̀rẹ̀ ní kẹ́kọ̀ọ́ ni mo wà láyé kéṣù ìṣòro àwọn mẹ́ta ní ìṣòro bẹ̀ ọ̀nà mẹ́ta ní àwọn párágọ̀ tí wọ́n ń gbé sójú ọ̀nà àtàwọn tó ń sọdá àwọn ọ̀sẹ̀ ẹ̀ka èmi ò forúkọ wọn tó àwọn náà ń ká fúnṣòro lẹ̀ níbi pé kílẹ̀ gbé tí mọ́tò kílẹ̀ gbé kalẹ̀ tó àwọn èèyàn ló ń dà wàhálà alẹ́ o. ó ga o. bó tilẹ̀ ẹ̀dẹ̀pọ̀ káwọn èèyàn ra máa bọ̀ tó mú bùdájà báyìí náà ta tó máa bọ̀ kò ní sí wàhálà. ọ̀rẹ́ ìsà. tètè ká tó máa kọjá bọ̀ àbá ìṣòro yẹn àti ìjọba wa fojú tó. ọ̀rẹ́ ìsà ẹ ṣe sà. ohun tó ń ṣẹlẹ̀ ní Ìkòròdú ròdù yìí ó lágbára pọ̀ Kétu ọ̀rọ̀ especially ti Kétu bus stop nípa ọ̀rọ̀ àwọn agbófinró tó wà ń bẹ̀ Ọlọ́run kó gbà wá. ẹ ló. ẹ káàárọ̀ pé tó. ẹ káàárọ̀ sà. ya orúkọ tèmi ni Àrẹ̀mú ọkọ̀ ìdílẹ̀kẹ̀. ọkọ̀ ìdílẹ̀kẹ̀. ẹ káàárọ̀ kó dúmọ́. yes sir. yàwọn ti ṣe ti ní nǹkan tá à ń tẹnumọ́ nípa ọ̀rọ̀ báràsì tó wà nítorí owó yẹ. bẹ́ẹ̀ sà. láàrín wọn bá ti sọ́ọ̀tún àti òsì. ṣé àábí péjọba ò gbọ́ sí àgbo tí àwọn èèyàn ń pa ni. ibẹ̀ tí wọ́n tó bá wọ̀ láti ibi olóńgbò àbólòpò méjì ẹ lè rí ọkọ̀ tó wọ̀ láti Tolúwo. ìtọ́ Olúwo ò lè rí ọkọ̀ tó wọ̀ láti olóńgbò yán. lùkọ́ ó ti bá ti sí ọ̀tún àti òsì tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀ láìní bíi méjì ààrẹ láìní bíi mẹ́rin àwọn tó mẹ́ta owó akẹ́yọ̀ ọkọ ẹni ọkọ yẹn náà wọ́n aráàlú nílò tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bí àyè pẹ̀lú ilé iṣẹ́ túnṣẹ̀ nìyẹn tó lè máa pààkì sí ó ti jẹ́ tó gbọ́dọ̀ lé gangan òun náà mọ̀ wípé ó máa pààkì sí tí ò yẹ kó rí bẹ́ẹ̀ adẹ̀gbọ́ tó bá ti lọ́wọ́ sí eré àbẹ̀ ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n rí ìlọ́kọ̀ sọ fún wọn ni irú agbára àwọn ni wọ́n lò tó bẹ́yẹ ọlọ́mọdé kárígà mọ́ ọkọ̀ ń bẹ̀yẹ o. àmì Ọlọ́run. kó wọ́n apáàtì wọn kúrò ń bẹ̀ gbogbo tí wọ́n ṣe bẹ̀yẹ̀ ò dára rárá adẹ̀ ń gbọ́ pé àwọn abínà ni wọ́n gbóná àwọn tí wọ́n pàkàtì tí ò yẹ kó rí bẹ́ẹ̀. ó lágbára o. àmì sà gbogbo ẹ̀ máa ní ojútùú láìpẹ́ torí àwọn bàbá wa máa dá sí kábíyèsí ọba Kabir Ṣótóbi dàyẹn gbọ́dọ̀ fi Ìkòròdú mo mọ̀ pé bàbá máa dá sí láìpẹ́. ẹ lọ́wọ́ ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. ẹ káàárọ̀. yes sir. ìròyìn sáré pé lọ́sọ̀rọ̀ láti jẹ́rìfà. all right sir. ọ̀rọ̀ tí ọkọ̀ ìdílẹ̀kẹ̀ sọ sí yẹn nípa àwọn sílà ẹ jọ ṣé àwọn alágbára ló wà lẹ́yìn àwọn sílà yẹn àgbẹ̀dọ̀ tó kọ́ sí accident
kó tó di pé àti ẹ̀ á gbé gbèsè lórí ẹ̀ àbílẹ̀ yóò rí nǹkan kan tẹ́ wọn máa ṣe ó ti pọ̀ jù náà tírélà lọ́ọ̀tún ní tírélà lóṣù àárín rí mọ́tò tó máa nà àárẹ̀ àwọn tó ń bọ̀ àwọn tó ń bọ̀. ẹ ló sà iná là ń sọ yìí pé àwọn alágbára náà ń gba owó tíkẹ́ẹ̀tì ń bẹ̀. ẹ ṣe bí gẹ́gẹ́ bí akọ̀ròyìn ẹ̀tọ́ yìí náà ṣe yẹn aṣojú wa tó lè bá wa pàṣẹ fáwọn ìjọba ẹ bá gbé bẹ́sẹ̀ lórí ọ̀rọ̀ yìí náà ẹ má jẹ́ wọn fẹ̀yìn ara. ọ̀dà ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ pè mí lẹ́yìn ètò ṣé ti gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táyì pè mí òun nà sórí atẹ́gùn ẹ pè mí lẹ́yìn ètò àjọṣe iṣẹ́ yẹn ni àjọṣe iṣẹ́ yẹn ni ẹ ló Mr. Àbáyọ̀ ẹ káàárọ̀ ìpè yẹn ó ṣe bẹ́ẹ̀ oore Mr. Àbáyọ̀ ẹ pè padà kí ló ń ṣe ní kẹjà lọ́ngì hello ẹ mọ̀ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. ẹ pẹ̀lẹ́ sà. yes sà. ní ọ̀nà Èkó ọ̀nà láti Kétu tí bàbá àṣàlẹ̀ Èkó sọ yẹn hello. à ń gbọ́ yín sà. láti Kétu yẹn àwọn agbófinsanlẹ̀ látago 5 ó lọ lù ní 10 minutes to 5 ni wọ́n ti dúró sójú títì tí wọ́n ti ń gba nǹkan lọ́wọ́ àwọn onímọ́tò tó kó ẹrù tí goslo yẹn ti wà àwa tá a kúrò nílé láti aago 4 lọ lù goslo yẹn mú wa láti yànà skul náà bá a ṣe ń padà bọ̀ ń sìn gẹ́lẹ́ jẹ́ mọ̀ wípé goslo yẹn ti wá bẹ̀rẹ̀ láti orí bíríìjì mile 12 lọ sí ìyànà skul again àwọn ti kúrò ń bẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n ń sọdá àtàwọn paragon yẹn wọ́n ń fún wọn láyè láti pé ká gbèrò lójú títì. tó bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe sá o ẹ ṣe bàbá wa DPO Olúrè bàbá wa DPO Olúrè DPO Kétu dádì gúnmọ̀rẹ́ sà bàbá wa DPO Olúrè ní Kétu ẹ dákun sà ẹ bá gbé ìgbésẹ̀ tó lọ́ọ̀rìn ẹnu tí ń kun àwọn ọ́fíṣàsì ní Kétu police station bàbá wa DPO Olúrè ẹjọ́ sà ẹ bá gbé ìgbésẹ̀ I trust you sir honestly speaking ọjọ́ tí a dé ọ̀dọ̀ yín ní ọ́fíìsì ní Kétu ni mo mọ̀ pé yes hello. bẹ́ẹ̀ ni Mr. Àbáyọ̀. Mr. Àbáyọ̀ àádà ọlọ́mọ láti fi sìmẹ́ntì ẹ̀ lọ́jà bí ẹgbẹ́ ọ̀dà àbíjà pàmò. Àbájá ti kó bẹ́ẹ̀ sí ìjọba ń lọ láta kó ọjọ́ náà tó máa ń jáde sí express náà láti kí náà wà bẹ̀. Ọ̀tẹ̀yẹ tó jẹ́ pé dání sí ó fi ìjọba ẹ̀ ó jọ pé ẹ ti mọ ọ̀yọ́ sí express gan. Ó jẹ́ pé ó fi ọjọ́ dá fún ìbáyìí. All right sir. Mr. Àbáyọ̀ báwo ni bọ́dì? àádìbalẹ̀ bó ti rí tí mo padà lẹ́sìn. Ọlọ́run ṣeun yes sir. ẹ jẹ́ àgbà ìpè kan ká tó polówó ọjà táǹtà ẹ ló sà ẹ káàárọ̀. lágbọ́dọ̀ nípa ìdí orúkọ tèmi ní Alaba Peter ológun láti Odògúyọ́. ẹ káàárọ̀ Mr. Alaba. àìdúgbọ́dọ̀ Ọlọ́run ẹgbẹ̀gbọ́dọ̀ ìwà òkè àwọn tó bá mọ̀ kọ́ ẹ̀ máa bọ̀. Ọlọ́run ṣeun. àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ rẹ̀ máa sáré ọ̀dà nítorí ọlọ́sọ̀rọ̀ àwọn kékeré ti wọlé. Hello. Oh my God. ṣé ń gbọ́ wa sà? Mr. Alaba ìpè padà nítorí Ọlọ́run ìpè yẹn ó wá ń gì mí wà láìdáláì ó wá ń gì kàn wá sọ̀rọ̀ mọ́ ẹ pè padà báyìí nítorí Ọlọ́run kó tó di pé apolówó ọjà mo fẹ́ gbọ́ kí gbogbo ayé kó gbọ́ nǹkan tí ẹ sọ yẹn ẹ̀yin tí a lọ́nà tá a máa gà gbé wọ́n rìn màmá dá májà lé lóye. Ọlọ́run ló tó mọ̀. ìgbà mi máa jẹ́ o. àmì wà. mi ṣe sádára lájà látòkè gbódò. ẹ kú ojúmọ́ máa o. láàárọ̀ ìrẹsà láàárọ̀ yìí láti ádámọ̀ títí dé lọ́kì fàìbà gègèrègè ṣùgbọ́n láàrin lọ́kì fàìbà yẹn tó kẹrẹ pàkẹrẹ díẹ̀díẹ̀ kò tí wàá bẹ́ẹ̀ báyìí dé sàmájà òun lẹ́ni ká ṣàlàyé fún yíyọ àríyé lábàárín lójú pópó. àmì Ọlọ́run. ẹ̀kọ́ ètò ẹ̀ máa tẹ̀síwájú lórúkọ Jésù ó dàbọ̀. ó dàbọ̀ ma hello. hello sir Mr. Alaba. àwọn ẹbí ni mo ń sọ̀rọ̀ Alaba Peter ló sọ̀rọ̀. ok sir. ẹni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo tún sọ ọ́ ṣáájú ipe tí ọ̀rọ̀ bá kọlẹ̀ tó bá kọ òkè ibi kan là ń gbé káàsì. mo bẹ̀rẹ̀ pé Ọlọ́run kan ṣe yìí a máa rí pé lẹ́tà dé ọ̀dọ̀ ọba aláyélúwà tìlú Ìkòròdú ọba tó dáa a máa mú lẹ́tà lọ síbẹ̀ torí pé agbára wo fáwọn ará bíi àdẹ̀fẹ́ fà wàhálà àdẹ̀fẹ́ àníwọ̀n àkọ́tà mẹ́fà bẹ̀rẹ̀ ní àwọn èèyàn tó ń ṣòfò níbi tí àwọn ìyàwó àwọn ọmọ
tó ń wà lójó tí wọ́n tó ń sọ bẹ̀ níwájú tó gé táwọn kan ń gbowó bẹ̀ táwọn kan náà ń rìn bẹ̀ tí wọ́n ń ṣòfò ẹ̀mí. àlè máa wọlé báyìí àwọn ọba wọn ní òkìjọ ọba lẹ́nu ọ̀dọ̀ òkìjọ wọ́n bọ̀ wá fọwọ́ pọ̀ bọ́dà ń sọ iná àwọn bá bá rí ọba kọ́ bọ̀ wá sọ fún ọba àwọn máa tún láti mú lẹ́ka lọ fún ọba tí kò lòdù àmọ́ lọ bẹ ọba wa. ibẹ̀ yà àwọn bá jẹ́ tó gé sọ́mọ́ ọlọ́kọ́lọ́ jẹ́ tó àmì ọlọ́run ó dà ẹ mọ kàmísà àlàbá ṣé ń gbọ́ sà lẹ́yìn ètò ẹ já sọ̀rọ̀ kálí mo bá ṣe máa gbé ìgbésẹ̀ ẹ̀ ṣẹ́ gbọ́. àmì ọlọ́run ẹ já polówó ń tàǹtà.